Ini kok kita lu kira tan lu ya. Sa? Oke. Ka ko jo ka ko jo. Ah. Ewo egbe tin e jáde. Kò sí be. Mike, ewo lo ma. Ni be ewo egbe ki. Passa aí dentro. Esse golpe tem que على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. ẹ̀dá kò jẹ́ ká ṣe àmì lẹ́ẹ̀kan náà. ẹ̀dá kò jẹ́ ká ṣe àmì lẹ́ẹ̀kan náà. ẹ̀dá kò jẹ́ ká ṣe àmì lẹ́ẹ̀kan náà. à ń kí ìwọlé bàbá wa àgbà Fadilati Maulana Sheikh amúbíyẹyà amúbíyẹkéw ọlọ́run dáwọ́ kọ́ wọlé àti tóbi rẹ̀ kọ́ wọlé aṣáájú ẹ̀dá náà Muhammad kọ́ wọlé ayé pé ibi tẹ́ ẹ wá lónìí tí wọ́n bá lẹ́ wà lónìí yìí yóò débí lọ́kàn yín ni ó lè má délẹ̀ ìdí tí mo fi ní yóò débí ni pé ó lè ṣeéṣe ká jẹ mọ́mú kọ́ má jẹ nìyí ṣùgbọ́n ìgbà tó lọ́n fẹ́ kó délẹ̀ kọ́kànlẹ̀ pátápátá ọ wá ṣe déédéé tẹ́ ẹ̀bẹ̀ lọ́wọ́ wá gbà ọlọ́run wa ní kó jẹ́ ẹ̀jẹ̀ yín kó jẹ́ ẹran ara yín kó jẹ́ bọ́ọ̀gbà ara yín ìlọ́jẹ̀ ìmáàmù nílùú Ọ̀yọ́ àfọ àwa tí wọ́n jókòó ní ẹ̀yìn àwa ní tí sọ̀rọ̀ ẹ̀yọ̀ kẹ́ báyìí tábà fi sọ̀kẹ́ jọ́dọ̀ báyìí ìmáàmù yóò ní àwọn SARS ọlọ́run kọ́wọ́lá ti tóbi ọlọ́run kọ́wọ́lá pé ibi tẹ́ ẹ̀ ti dé òkìkí yín ti débẹ̀ ìfẹ́ yín ti débẹ̀ bàbá ìmáàmù àgbà nílùú Ọ̀yọ́ ní kó ju gígùn ẹ̀mí yín lọ bàbá ìmáàmù àgbà wọn ní ibi ẹ̀dá pẹ̀ forí jì ní o bàbá ìmáàmù ní gbogbo bó wá sí lè wá àwùkọ dáa fún yín tó táyé wà ń ròyìn bàbá ní ti yín kékeré ní ọ̀jẹ̀ nù tọmọ wọlá wípé dúró ti ọlọ́run pẹ̀lú iṣẹ́ ọlọ́run bàbá wa ní bànà ṣe rí ìlọ́jẹ́ kò ní orí báyìí o bàbá lọ́lọ́run ní dójú tì yín o bàbá lọ́lọ́run ní dójú tàwọn SARS wa o bàbá lọ́lọ́run ní dójú tàwọn SARS wa bàbá wa ní gbogbo àwa tá a tẹ̀lé wọn bàbá ní gbogbo àwa tá a tẹ̀lé wọn tèmi náà wà lára wọn bàbá lọ́lọ́run ní já tẹ̀lé wọn lásán o ikú SARS wa lọ́lọ́run ní àmọ́ tẹ̀lé yìí níta ìdá bàbá lọ́lọ́run ní fi kàn yín o bàbá ní ká panupọ̀ ká bísímìláì kẹ́ dáadáa fátíà ẹ̀yọ̀kẹ́ náà bàbá ní aká etí wọn rò tí wọn fi sọ pé fátíà ní káká àwọn lóye ọlọ́run lóye ọlọ́run dàkọ̀ bá lo fátíà yẹn fún wa bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. la Fadilati Sheikh al-Ustaz amúbíyẹyà bẹ́ẹ̀ ni
يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا يا أيوب إذ عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجز لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأثبل علينا ذل سترك وكفنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا المن يا من بمنه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا العز يا من بعزه وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما أعانكم الله. الحمد لله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. وقد فوجد أتسمى المسلم الحمد لله. أنتظر أن يكون كيري أتجاه فالنبي صلى الله عليه وسلم أن يبالدنا لا تجيك في مبايل وما أرسلناك إلا رحمة للعالمين. يكن بنينا النبي يكن جوانه بمبه ولا نك سيره أمون بي تي وفي مسافة بوايوا أمونا أن يتوتلي النبي كنتم كانوا أفاوا أما باي مامو nígbà táwọn àgbàlagbà ń kọ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n ní òbí ni kò tó òun ni nígbà wọ́n rọ́gbọ̀n ọ̀bá ìmáàmù wọ́n ní Kùránì ìtọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún ànábì òbí ni ó ju òun ni lọ bàbá àti ìyá wájú àwọn àfa wa lọ ìlànà fi lẹ́tọ̀ àti kọ́kọ́ sàdúrà fún wọn ẹlòmíì lè gbé gbàgbọ́ mi ṣùgbọ́n bọ́lọ̀ ń ṣe tòun waqada rabbuka alla ta'budu illa iyyah ẹnìkan ní àwọn àgbàlagbà ti pòwe ti pẹ́ sí ẹ̀yìn lẹ́ẹ̀ṣẹ̀ ń jẹ tó fi jẹ́ pé àsìkò tí lẹ́ẹ̀mọ̀ sọ pé òbí ni ó ju òun ni lọ àwọn àgbàlagbà ti sọ léyìí ti pẹ́ àwọn ni àkùnrin bẹ́ẹ̀ àwọn àgbàlagbà tẹ ní ọ̀sọ̀ ìrìnà wọ́n tó sọ mi wọ́n ní bíbí kan ọ̀bà bí ni mani kan ò lè mani bíbí kan ọ̀bà bí ni kọ́ni kan bíbí kan ọ̀bà bí ni rémi kan àwọn òbí èèyàn mà níbi tọ́lọ ń gbọ́rọ̀ wọn sí o ọlọ́njọ́ àwọn tí wọ́n ti bí wọ́n ní kí a máa nù wọn bá ní gbàgbọ́ wọn tí wọ́n kó sí Islam àwọn tí ọ̀sẹ́kù táwọn wúra yìí ọlọ́njọ́ ọlọ́ndákùn jẹ́ wọ́n tán rí lẹ́yìn àwọn òbí wọn wọ́n kọ̀ wọn àfáwà àgbà tí ọba dẹ́dà fi takókò ìjókòó àwọn ẹni bàbá wa Muhammadu Al-Arabi àti àwọn àfáà bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ló ti láàfáà ní wákàtí wá máa dùn ní láàfáà
mo ti ka Kùránì ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n àìlè sọmọ torí dáadáa bàbá ọlọ́njọ́ ní tí ó pin alẹ́ mi tá a fi sọ pé ọ̀tàntà wọn àti kéka tó wá sí máa dùn ọlọ́mọdé àrí ọlọ́mọdé bàbá má dàgbà bí wọn ọlọ́mọdé bàbá wọn ọlọ́sẹ̀ kó sì fún sàrìjẹ́nà gbogbo wọn àwa fi tiwọn náà àfi bẹ̀rù ọba dẹ́dà gbogbo àwọn afẹ́sẹ̀ pátá lágbàáyé mọ́sá àbálẹ̀ gbàgbọ́ wọn lẹ́yìn náà mo wá kí bàbá ìmáàmù àgbà fún ilé ọ̀yọ́ báyìí èèmọ̀ tí mo rí tí mo fi mọ̀ wípé ọba dẹ́dà àdéhùn tó ṣe fún ànàbí bí ó ṣe rí náà فاصدع لما قال الرسول ولا تخف فاصدع لما قال الرسول ولا تخف من قلة الأنصار والأعوان من قلة الأنصار والأعوان من قلة الأنصار والأعوان من قلة الأنصار والأعوان سبي الله ناصر دينه وكتابه الله ناصر دينه وكتابه فالله كاف عبده بأمان فالله كاف عبده بأمان فالله كاف عبده بأمان فالله كاف عبده بأمان أفضل القيم من الدنيا والتيرة 5800 كاكا فاصدع بما قال الرسول ولا تخف من قلة والأعوان من قلة الأنصار والأعوان الله ناصر دينه وكتابه الله كاف عبده بأمانه فالله كاف عبده بأمانه jùmọ́ àwọn àgbàlagbà ní kó gbé kí ọba bá tàn ó sì dá fún ọba ọba. nígbà wa onílé Ọ̀yọ́ yìí. kí wọ́n fi rúùlù rẹ̀ ìdàkejì tánà bí mo wá. nígbà tó lóun wá fẹ́ sọ pé ànábì àní mo gba Ọ̀yọ́ fún ọ ẹ̀yin ní ọ̀wà àkọ́kọ́ lò àbá ìmọ̀ ẹ̀sùn lórí tọ́pọ̀ wò. fásidá ń bì الرسول ولا تخف من قلة الأنصار والأعوان من قلة الأنصار والأعوان torí wípé فالله ناصر دينه فالله كاف عبده بأمانه فالله كاف عبده بأمانه kátó padà فقلت أبشر فإن الله ناصرنا فقلت أبشر فإن الله ناصرنا مع مجلهم سواد الليل والظلم مع مجلهم سواد الليل والظلم محمد لهم سواد الليل والظلم محمد لهم سواد الليل والظلم فإن فجرا سريعا سوف يعقبه فإن فجر سريعا سوف يعقب méjèèjì láwọn àwọn wípapọ̀ torí pé ànásírù lè dí ní láìsà nàṣòro lè sọ́nà bí. النصر للدين ليس النصر للصنم النصر للدين ليس النصر للصنم ìtì ń bẹ nínú mọ̀ ọba dẹ́dà wípé wọ́n máa sọ kọ́lọ́kọ́lọ́ sùúrù ní Ọ̀yọ́ yìí yóò wà bọ́ sórí mímbàrí ẹ̀yin lọ́kọ̀ wá lò ọlọ́run sí o ọlọ́run sí o ọlọ́run sí o àtàmẹ́ta lánàá rọ̀ àdìlánà yìí ṣúlẹ̀ àtàmẹ́ta lánàá rọ̀ àdìlánà yìí ṣúlẹ̀ ولا نرى لدعاء الحق تأييدا ولا نرى لدعاء الحق أنصارا ولا نرى لدعاء الحق أعوانا ولا نرى لدعاة الحق تعييدا ولا نرى لدعاة الحق أنصارا ولا نرى لدعاة الحق أعوانا ولا نرى لدعاة ẹgbẹ́ bàbá ìmọ̀ àgbọ̀n lè ní o àfáà nínú jù ọ̀la tó fẹ́ ń dédé tá a fi ṣẹ̀ṣẹ̀ mílíọ̀nù àwọn akọ́kọ̀ wọ́n fi balẹ̀. bẹ́ẹ̀ bá dé bá bẹ́ẹ̀ dáwọ́ wà lánàrọ̀ nídùá tilẹ̀ hákìtà yídá ولا نرى لدعاة الحق أنصارا ولا نرى لدعاة الحق أعوانا. ẹni tí kún lórí òdodo àmàrí fáwọn àfọ òdodo mọ́ ìmáàmù òdodo ẹni tí kún lórí òdodo àmàrí ọmọ ó kálukú náà máa wá ṣàdúrà àti ẹ̀fín ṣùgbọ́n tí mò ń bẹ́ẹ̀ náà fi ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ó ṣe fẹ́ mi bẹ́ẹ̀ gbangba.
tó ń kálukú ní ẹ̀ńbàṣẹ́ wà lè wúbà ọ̀yàn yọrùn báyìí máa mú àgbàlọ́yọ̀ lónìí gbogbo tí mo sọ fún ọ̀rọ̀ ìgbọ́lọ̀ òní kọ́lọ̀ ṣe bẹ́ẹ̀ fún mi gbangba àtàmà tààlà lọ́wọ́ wájú rẹ̀ wàlá nàrọ̀ nínú àtìlá àkìlá wàlá nàrọ̀ nínú àtìlá àkìlá ìdá wàlá nàrọ̀ nínú àtìlá àkìlá wàlá. À ń dúpẹ́ fún kádàrá rere. Ẹ bá mi wí, à ń dúpẹ́ fún kádàrá rere. À ń dúpẹ́ fún kádàrá rere. Tọ́lọ́hun kọ́ fọ̀yọ́ aláàfin. Ìmáàmù àgbà Ọ̀yọ́ Ṣéhù Bìlálì. Ẹ̀yin gẹ́gẹ́ ní kádàrá rere. Ẹ̀yin gẹ́gẹ́ ní kádàrá rere. À ń dúpẹ́ fún kádàrá rere. À ń dúpẹ́ fún kádàrá rere. Tọ́lọ́hun kọ́ fọ̀yọ́ aláàfin. Ìmáàmù àgbà Ọ̀yọ́ Ṣéhù Bìlálì. Ẹ̀yin gẹ́gẹ́ ní kádàrá rere. Ẹ̀yin gẹ́gẹ́ ní kádàrá rere. Àti ń tẹ̀lé ọ̀hún lọ́jọ́ tó ti. Ẹ̀yin gẹ́gẹ́ ní kádàrá rere. Ìlú Ọ̀yọ́ kò ní ìlú Túnà. Ẹ̀yin gẹ́gẹ́ ní kádàrá rere. Ọlọ́run báyẹn yìn làádúrà dàgbà. Ẹ̀yin gẹ́gẹ́ ní kádàrá rere. Bàbá ìmẹ́rẹ̀mú kẹ́mi ìyókù. Ẹ̀yin gẹ́gẹ́ ní kádàrá rere. Ẹ̀dùn ọgọ́ta ọdún tàbí ọdún. Ẹ̀yin gẹ́gẹ́ ní kádàrá rere. Tẹ̀lẹ́gbẹ́ fún ẹ̀gá ní ìlú Ọ̀yọ́ ni. Ẹ̀yin gẹ́gẹ́ ní kádàrá rere. Àsìkò ìrè ìlú Ọ̀yọ́ tó. Ẹ̀yin gẹ́gẹ́ ní kádàrá rere. Ẹni tó ti ní kánmí àníṣí. Ẹ̀yin gẹ́gẹ́ ní kádàrá rere. Ẹni tí ó ti ní kánmí ẹni tó ní. Ẹ̀yin gẹ́gẹ́ ní kádàrá rere. Àwọn aláboyún kí wọ́n bí wẹ́rẹ́. Ẹ̀yin gẹ́gẹ́ ní kádàrá rere. Àti ń bẹ̀rẹ̀ ọ̀hún lọ́jọ́ tó ti pẹ́. Ẹ̀yin gẹ́gẹ́ ní kádàrá rere. Lọ́lọ́run bá yẹn yín láàgbà àgbàgbà. Ẹ̀yin gẹ́gẹ́ ní kádàrá rere. Ṣàdúrà ìgbà kan kó pẹ́ o. Ẹ̀yin gẹ́gẹ́ ní kádàrá rere. ẹ̀kú kọ́ lọ́wọ́ jọ. Kọ́lọ́run kúlọ̀ fún wọn. Ó jọ. Bọ́n fẹ́ máa mú lọ́kàn balẹ̀. Àmín. Àmín. Nítorí pé iṣẹ́ ńlá ni wọ́n fẹ́ ṣe. Wọ́n sì ti gbìmọ̀ sẹ́lá náà. Gbogbo ẹ̀ ń bá wa ń kọ́ yín lórí dáadáa náà. Ọba dídọ̀ máa bá ní kàn lọ́wọ́. Àmín. Ẹ̀ ní fi àárẹ̀, ẹ̀ ní fi lókun. Àmín. Ọba dídọ̀ kò ní dá yín dúró. Àmín. Àníbi mọ̀ sọ́kọ̀ mọ́ àlè wàsálà. Wọ́n ní àlè ìmáàmù dọ́ọ̀mì náà. Ẹni wọ́n bá yàn ní ìmáàmù. Àwọn bàbá wa máa ń tún jọ fún ẹ tí wọ́n kò fún ẹ tí wọ́n lọ́gbà ìkí àmọ́ ni. Nígbà bá wà bí ìpọn jàmáà tó bá rò jàre wọ́n tó wá tu oṣù wà bọ́ mẹ́. Alìmọ́mù dọ́ọ̀mì náà ẹni yóò fara ìkàlẹ̀ tó fẹ́ máa ṣe gbèsè ẹni bí ìmáàmù pé rẹ̀. Alìmọ́mù dọ́ọ̀mì náà ẹni tí yóò sọ fún ọkọ̀ sáà tí mò ń kọ́ wọ̀nyí bẹ̀rẹ̀ àbúrò àwọn bàbá mi tẹ èmi ní orí tó padà. Alìmọ́mù dọ́ọ̀mì náà sáà tí mò ń kọ́ wọ̀nyí bí wọ́n bàbá mi kí bẹ̀rẹ̀ ọba ti ń jẹ́ èmi ní ọkọ̀. Ìmáàmù ẹni wọ́n fẹ́ sẹ́ńtọ́ olùmáàmù bí láì tàrà lápá àṣetìrì náà ti mú. Àmín. Fún ọdún tó sàtúnṣe ní gbogbo ìmáàmù tó wá sí dáadáa. Tó sì fi ìsàánú àwọn tí ó bẹ̀rẹ̀ yẹn pẹ̀lú dáadáa náà ti ń tọwọ́ sọ́nà. Fádà ó rí dáadáa lọ́sọ̀ fún ọdún ó rí dáadáa. Gbogbo náà sí lọ́nà míì tí èso náà yọ̀nà ọlọ́run. Fáà lẹ́yìn láàlẹ́yìn òní òwú àwọn òní ìwú lẹ́yìn tó máa fi sọ wọn nù. Ọbẹ̀rẹ̀ àdákùn. Ìgbàtà adílẹ̀ Yorùbá lárí pé èèyàn méjì mẹ́ta mẹ́rin bí a sì máa mú ní tí a máa ń hàn fẹ́yàn ẹni Ọlọ́run fẹ́ lò náà ni ọba dẹ́dà ti lò ìbá ìkòjẹ̀ bá rọrùn àdébísọ́ lọ́wọ́ rẹ̀ sọ́mọ̀ ní ẹni ọlọ́run bá rọrùn rẹ̀ ìṣàmẹ́lẹ̀ nínú mẹ́rin ni àṣìṣẹ́lẹ̀ ọba dẹ́dà wá lóyìn ó tún lóyìn ṣètò ní jáyé bá àwọn ń bẹ nínú ọ̀dà ní kẹsì rẹ̀ gbogbo àwọn tó bá dẹ́dà kó tì wọ́n máa gbá wọn yín ẹ̀yin náà máa gbá wọn yín àwọn fàyè kò yí sọ wípé bàbá wa ìmáàmù ọba dẹ́dà ní kíyèsí wọn yóò máa bá ń kíyèsí wọn bàbá ìmáàmù ọba dẹ́dà ní tọ́ wọn sọ́nà yóò máa bá ń tọ́ wọn sọ́nà ọba dẹ́dà tó wá sọ ìlú Ọ̀yọ́ dibi tí tó fi rán nẹ́bí ó di tí wọ́n máa rí ní kọ́rọ̀ máa ọba dẹ́dà àti jáde lọ wájú mọ́tò jẹ́ adájọ́ lẹ́yìn padà ó dà ní kẹsì rẹ̀ fi ti ní tó fi tó fọ ìlú yìí nínú fífọ́ ó dà ní kẹsì rẹ̀ àwọn bí ó ti sàdéhùn pé bí wọ́n bá ti ń ṣe tiẹ̀ ojú ogun ọ máa rọ̀ bẹ́ẹ̀
ìlú Ọ̀yọ́ méjì ògbó náà àmín má jẹ́ kẹ́ni má bá wa lò nílò pé ibi tó wù bọ́ máa ṣe èyí sì fi kọ́lá dáfọ́ lálìkì àmà àsìkò yóò máa gbóná wọn mo sì fẹ́ fi sàánú lálìkì àmà ìkẹ́ rẹ̀ gbígbà lọ ọkọjá pé tọ́wọ̀ bá fún wa ń fùkúfù òní fún wa àìkẹ́ yẹn pọ̀ ìwọ́dún ọba tó pọ̀ ní ọ̀pọ̀ níkẹ́ wọ́n á máa rọ̀jò òkẹ́ fún rí ọba dédé àwọn sàdéhùn fún nàbí wípé ó ìkùnlọ́wọ́ iná lò nílẹ̀ ọba dédé pọ̀ lásìkò jẹ́ kí ìlú ìkínú wọn máa dùn. àmín wọlé wọn kò gbọdọ̀ mẹ́jọ ṣẹlẹ̀ lórí àbíọba dẹ́dà dàpọ̀ àbíọ tẹ́ ẹ lórí ọba wa báni jogún náírà fáwọn náà wọn àríkà sí rẹ lásìkò máa ń mùsẹ̀ kí ó ń kálukọ́ máa bá Allahu Akbar sẹ́wọ̀n náà tẹ́wí ìgan làwọn náà a ní sí ìgbọ́ pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀ ní sí ìfún wa ọba yóò máa bá kíyèsí ní gbogbo ọba yóò máa bá kíyèsí gbogbo àwọn tí wọ́n wá kíkà ilẹ̀ lẹ́ẹ̀kẹ́sí náà ọba yóò máa bá kíyèsí àwọn náà mo wá fìtí kíw sáwọ́dì mi gbọ́dọ̀ mo ti ń sọ sí létí pé mo dá àwọn ọdún wọ́n tún wá dúró ti àwọn nílùú tó ní agbára lágbà tó bá dẹ́dà sọ wípé kọ́lù orí báyìí wọ́n wá ní bí tààfà wá sí rí nù sáàtù ọlọ́run bá dúró ti yẹn ẹni tẹ́wọ̀ ẹni jẹ́bi ọlọ́run ní fi yẹn náà hakila hawla wala quwwata illa billah bàbá tí wọ́n jẹ́ lisanu ìmáàmù wọn náà tí a bẹ pẹ̀lú ìmáàmù mùkíyà iná pípọ̀ ọ̀rẹ́dà ọba kíyàn mùkíyà iná pípọ̀ ọ̀rẹ́dà ọba kíyàn ẹni sẹ́sì ọ̀rẹ́dà ọba dúró ti yẹn ọ̀rẹ́dà kò ní fẹ́ iná lẹ́gbàá pọ̀ mo tún padà sọ́dọ̀ ìmáàmù lẹ́ẹ̀kẹsì inú wádùn púpọ̀ nítorí wípé ọba dẹ́dà fẹ́ wọn kálukú pé kí ní ó fi dúró ti sẹ́rẹ̀ torí lánàá tọ́wọ́ jẹ́ pé bá mi lọ bá rí àwọn èèyàn máa wá sí èrè ìgbòsọ́dọ̀ náà pé kápò ṣé bá a ṣe ń fẹ́ ni sáwọn náà ìbàdí táàbà dúró ti mẹ́ kò sí excuse báyìí o sí excuse bẹ́ẹ̀ tọ́wọ́ jẹ́ pé ní báyìí ìbàdí báyìí kò sí excuse báyìí bá a ṣe ń fẹ́ náà lọ́sí ṣe ló sì bá ní ṣe ọ̀pọ̀lọpọ̀ tó wá sí bẹ́ẹ̀ tó lé wípé èèyàn ò lè fi tipátipá sọ̀rọ̀ ẹ̀dín tọ́lọ̀ bàbá sọ́jú bàbá ọlọ́run ló fi sáàyè yóò bá yí gbé ọmọ náà ló fi sáyè yóò bá yí gbé gbogbo tí bẹ́ẹ̀ tọ́ náà dé àti bẹ́ẹ̀ tọ́ pamọ́ gbogbo ẹ̀rọ bá dé bàbá yẹn jù. látẹnumúká fi ìdá sẹ́yìfù nàbá. látẹnumúká fi ìdá sẹ́yìfù nàbá. sọ́hàmì nílẹ̀ azimu wà dàrú àbá. 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 رب ساعي مبصر رب ساعي مبصر في سعي رب ساعي مبصر في سعي سبحان أخطأ التوفيق فيما طلب أخطأ التوفيق فيما طلب أخطأ التوفيق فيما طلب أخطأ التوفيق فيما طلب مرحبا بالخطب يبلوني ذا مرحبا بالخطب يبلوني ذا كانت العلياء فيه سببا كانت العلياء فيه سببا كانت العلياء فيه سببا كانت العلياء فيه سببا أقل الدار ولولا أنني أقل الدار ولولا أنني أوفر الحسنى أقمت لي أدبا أوفر الحسنى أقمت لي أدبا أوفر الحسنى أقمت الأدبا أوفر الحسنى أقمت الأدبا أن لولا أن لي من أمتي يا دنيا بسي أو فبسني يا دنيا بسي أو فبسني لا بركات إلا كلما لا بركات إلا كلما لا بركات إلا كلما لا بركات إلا كلما بل ما أبيه جلاوة جوال الكلام آمين بإذن الله تعالى آمين بس هنا ديك أبي رأيه والحديث بخير صحيحين إمام عادل طبعا لو بنسينه لو بنقوي ما سي بإذن الله تعالى torí wípé ìmọ̀ gbogbo wa ni yóò ìmọ̀ àwọn àgbàlagbà ní ìmọ̀ àwa ọ̀dọ̀ náà tún ní wọ́n tún bẹ ìmọ̀ pé ẹjọ́ tẹ́ ẹ bá wá wẹ̀ ìyàwó tá a pọ̀jù lẹ́yìn yẹn àwọn tó mọ̀rùn lẹ́nu wa ni yóò bàbá oṣù lamẹ̀ yìí sí lánàá á pín lẹ́nu díẹ̀ wọn tọ́lá ẹ̀ńtún àwọn àṣẹ ni ẹ̀mọ̀ wá tún wá ṣe títí táwọn náà fún wa mọ̀tò yàtọ̀ sí òsì ọlọ́jọ́ yọ̀ dàkú ọlọ́jọ́ yọ̀ dàkú ọlọ́jọ́ yọ̀ dàkú ọlọ́jọ́ yọ̀ dàkú ẹgbà àwọn ìṣòro ti ọlọ́run máa ń gbọ́dọ̀ sí ọlọ́run fún. àmín. gbogbo ẹgbẹ́ wa àní bàbá ìmáàmù ẹ máa rẹ́rìn ìdùnnú ẹ máa rẹ́rìn ayọ̀
ní ti tọ́jú pé ọ̀nà tó fẹ́ kó ṣe fún wa ní àmín ọkàn yóò ẹni kọ́ láfíà ọkọ̀ wọn ṣùgbà ní àṣùgbà ara wọn ni o ìdí ìpàdé náà lè ṣe àfihàn ìyàwó sí àyíká ní kọ́dá àlàsọ́ ọ̀rọ̀ ìyàwó lọ́tọ̀ ó sì rọ́ sí àgbẹ̀rẹ̀ àgbẹ̀ pọ̀ ọlọ́wọ́ arẹ́ ṣàtẹ̀lẹ́ ìṣọ́fà mi ẹ̀bẹ̀rẹ̀ sí ìlú ìdí ẹgbẹ́ yóò ìwọ̀n ẹ̀dẹ̀ ó ti ọ̀la ní alẹ́ ìdàkẹ́ tó lè lórí ọwà ó bá kú yọ́ lẹ́sẹ̀ máa rí ẹ má lọ pọ̀ nídìí onínú wa àdàbí ẹ̀sọ́ délẹ̀ àwọn èèyàn ti fi ẹsẹ̀ gidi lọ sí mọ́ tàbí náà ṣé àwọn èèyàn pàṣẹ gbẹ̀tẹ̀lẹ̀ ẹsẹ̀ gidi tàbí máa ń tóbi lọ ìyẹn ti ń di bí ọwọ́ ìrọ̀lẹ́ lọ́wọ́ ni ọwọ́ nàbí bá fẹ́ jábọ́ níbi okùn ti fi kú kàgbọ́n àkókò tára bá mọ̀ níbi ọ̀kẹ́ ọkọ̀ sẹ́ni ogun kàgbọ́n ẹgbẹ̀ kan ọkọ̀ sẹ́ni mọ̀ nàbí ọba ọlọ́gbọ̀n kọ́ nàbí ìkàgbọ́n nílò fẹ̀sẹ̀ ká nàbí ọ̀tá jí kùtà bí òfurá wọ́n wá rí ìbáhùn ní tọ́fẹ̀ tó bí òpin púpọ̀ díẹ̀ àbíbá fẹ́ tají ọkọ̀ ráfà nàbí lẹ́nu àtijọ́ bẹ̀rẹ̀ ìjọ́gbò wọ́n tún díẹ̀ sáà àbítú sọ̀rọ̀ ọ́fíìsì rẹ̀ ń gbọ́sẹ̀ dáwà kan ẹlẹ́ẹ̀kẹta ìlọ́wọ́ pọ̀ ogun ọwọ́ tí ó ìyàwó òyìnbó àbíbá tají lọ kàbùkọ́tà orí bẹ̀rẹ̀ rẹ̀ pítà fún ìdájẹ́dá nígbòrò tí mú mi ọdún àwọn nàbí ètì ṣùgbọ́n ti bẹ́ẹ̀ láti fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ akọ́ nàbí lòtú àdúgbò wa ní hafidhakallahu bima hafidta bihi nabiyya bẹ́ẹ̀ ṣe sọ nàbí ọlọ́run ó sì máa sọ lọ́mọ sọ nǹkan rẹ̀ ẹ̀ ń bá ti dúró ti rẹ̀ lójú ó ti ọ́fíìsì ànábì ní gbogbo àwọn òyìn pátá hafizakumullah ìmọ̀ hafiztum bí nàbí yàwó àmín ẹ̀ṣẹ̀ dúró ti tọ́lọ̀ fún ànábì lára àmọ́ ọlọ́run bá ń sọ yìí àmín ọlọ́run náà ìfọ́gbọ̀nà bima nahfadhu bihi nabiyyaka ya arhamar rahimin subhanahu wa hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin ara wo ní ìwúlẹ́fẹ́ dá tó wá ń pinnu ara ẹ̀ pé òun fẹ́ dákìtì nígbà tó kún sí ìnáwó ọ̀bọ̀n sì náwó ọ̀bọ̀n wá ní káwọn tí ń tákìtì ọ wá fi òkìtì títa kan wá fún dáhùn lára yá ewúrẹ́ wa gbọ́ bẹ̀ pé òun lòún fẹ́ jẹ́ champion níbẹ̀ tí tóbi ọlọ́mọ fi sẹ́yìn ó dùn fún mi ha àjíbù ní ajáìbù zaman ẹ̀ṣẹ̀ wa tí tóbi ọlọ́mọ fi sẹ́yìn ọlọ́run ó fún ìyẹn tó báyìí láì wú bẹ̀ tẹ̀pẹ̀tẹ̀ bá fún ìyẹn ní nǹkan tó pọ̀ tó bá tó padà wá ní àdúgbò ilẹ̀ àwọn tí wọ́n tó fẹ́ fún mú díẹ̀ wá no kò wó bẹ̀ mọ́ so wọ́n á wò pé àwọn sọ pé ọba àdékẹ́ ọlá ní àwọn tó bí láàrin ẹ̀ṣẹ̀ fẹ́ràn jù afàmọ́ wọn adúmọ̀ wọn adán hasanan tó wọ́n náà kì í kánú ọ̀nà tájá ní ìgbà wọn àti ilé àtúmọ̀ wọn wọn kí àmà lẹ́yìn ìtọ́rí àwọn ètò ìdíbi iṣẹ́ lọ ọlọ́run ti sàdéhùn fún ọ àwọn ọlọ́run sàdéhùn fún àdéhùn wọn jírí wọn ọba àdékẹ́ ọlá tó wọn tọ́lá àdéhùn òun náà ó fún wọn lọ pàdé àdéhùn wọn àwọn náà bọ̀ àpàdé so it's in the process of achieving it goal but he has not even achieved it at all. Torí èèyàn gbọ́dọ̀ máa ń ṣe bí sẹ́ńsẹ̀ kéèyàn máa wò pọ́fẹ́ tán. A Muslim should look at a glass of water as half full instead of half empty. Èèyàn máa wo omi pé omi ìfẹ́ kún ni is because of pọ́fẹ́ tán. Ní abínú ara tọ́lọ́run dá fún bàbá àtẹ̀sọ́ tọ́lọ́run tí wọ́n ṣe lórí ilẹ̀. Ọba àti ọlá ní alladhina tadaw zadahum huda wa atahum taqwa. Ọlọ́run mọ́ta ìfún àbáyé ọlá àjọ́lọ̀ sọ ọlọ́run mo fẹ́ sọ pé látàárọ̀ àtàlẹ́ tí mo ti gbọ́pẹ́ ń bọ̀ mi ní sọ́mi ọmọ kéèyàn wà láàrin ní àtọ́lọ̀ ṣùgbọ́n oríṣiríṣi ọ̀nà lèyàn fi di wòlíì ọlọ́run báyà àtàrà ẹ̀sùn àrífà àtàrà nẹ́fìlà yíyà àtàrà kìyàmù láì ṣùgbọ́n waliyyun min awliya illah látara dáwà. He doesn't dilute his dawah. Wallahi ṣe kàmí kẹ̀yà kò dilute ẹ̀rí. Kò sì mix ẹ̀rí and he doesn't care whose ox is God. Kò care pé jẹ́nìkan ó wí àbí jẹ́nìkan sọ̀rọ̀. Wọ́n bá rí àjò àwọn àtọ́lọ́hún wọ́n bá lọ ní. Sọ́lọ́hún wà nílé wọn. Ọba àdìgbà ní fásitì lè kó mi rọ̀ bí káfà ìnáka bí àyù ní ìlàkè. So you are within the ambit of our foresight. Kúrò ní ẹni tá à ń rí ní gbogbo ìgbà every moment wọ́n lè yọ omi wá fi ṣá kìí sí ọjọ́ every moment God is
new splendor lọ́lọ́run dára tuntun ní ìsìn wọn parí wá sí ní ìsìn in the next 1 hour tábà tó ní wọ́n tó ṣe wá sí ní kò ní í ṣe àràfin kẹtí ọ̀pá pọ̀ méjì ẹ̀sìn wọ́n kàwé ìwé tẹ́ fi wájú dá tẹ́yọ̀ bá mọ̀ pé iṣẹ́ ọlọ́run lélẹ̀ ó kọ ọ̀wọ́ ẹ̀ sun aláhi lẹ́rí àtẹ̀kọ́nà láṣẹ iṣẹ́ ọlọ́run tó jẹ́ pé he perfected it ó perfect ẹ̀ kọjá tẹ́yẹ̀ ó ṣe iṣẹ́ yẹ̀ tẹ́lẹ̀ lóòótọ́ ìyá máa ṣàgbé àkókò náà wọ́n gbà àti àwọn ọmọ sọ fẹ́ẹ́ nìkan káwọn èèyàn mo nígbà tọ́rọ ìmáàmù ìṣẹ̀lẹ̀ mo ní actually mo ń bẹ lọ́hùn ẹ̀ bá sì ń bẹ lọ́hùn yóò ní goal pé tọ́lọ́ bá tiẹ̀ lè ṣe débì alhamdulillah mo ní ṣùgbọ́n nígbà tọ́rọ ìṣẹ̀lẹ̀ ó wá dàbí pé ibi tí mo ti sọ pé kọ́lọ́hún ṣe dé òun ló ti bẹ̀rẹ̀ ó wá ń lọ tí mo wà mọ́ bí kí n lọ mọ́. Bàbá ọlọ́run ní payín fún ara yìí ọlá àjọkọ̀ sọ ọlọ́run ọlá àti dùbí ọlọ́run mo ń bá ọ̀rẹ́ mi tìwọ́ ní last week Abdulrasaq Abdulmajid Alaro èmi nìkan mò ń pẹ̀lú ọkọ̀ bẹ́ẹ̀ ó náà sì sọ ó nínú ẹni tí ń pè mí ní Abdulrasaq Abdulmajid Alaro olóyún náà sì ló ń kọ́ tó ń pè wá àwọn òun lè pè bẹ́ẹ̀ mọ́ máa sọ mo ní Ìlọrin ní ẹkùn ọkọ̀ kéwù ó ní kí ló dé mìíràn gbogbo inú ilé yín pátá kò á sínú ilé tí ó sáfà ń bẹ́ẹ̀ iṣẹ́ báwa náà láǹfààní lòmí ṣùgbọ́n yìí pákéjì àfàtì ìdàgbàjẹ́ pàtì àlásẹ́ ni wọ́n mọ̀ nílọrin wọ́n ní ẹgbẹ́ ọ̀láàbì àfáàsùlì fàtì tí ẹ bá wo sẹ́wọ̀n báyìí sẹ́wọ̀n sẹ́wọ̀n báyìí àfà àwọn bàbá wa ẹ̀gbọ́n wọ́n pàtì rẹ̀ débi pé àwa náà wá ní àfà and from this moment àwa náà ti bẹ̀rẹ̀ sí pákéjì àwọn àfà wa fa àmọ́ mi ní ẹgbẹ́ tí lọ bí ká if you don't blow your trumpet nobody will blow it on your behalf. Sáwọn tí wàá máa pé bàbá yìí káàkiri ilẹ̀ Haúsá àfáàdé ní Kánò àfáàdé ní Zaria àfáàdé ní Kafancha ojú tí a fi ń wú ọ̀tẹ́lẹ̀ pé sáfà bẹ́ẹ̀lẹ̀ Yorùbá wọ́n wá mẹ́pa àfáà mi ó sì ń padà bọ́ àbẹ́dà ọlá àti tóbi ọlọ́run ọlá àjọ kan sọ. Kálí mi náà bá máa kí o bí iṣẹ́ òní ilé mi náà wà dáwà ká. Àánú kún rà. Àánú kún rà. Àánú kún rà. Ẹ bá fẹ́ dábàá náà wọ́n ṣe ní mú mi. Àánú kún rà. Ọlọ́run jẹ́ ọ̀rọ̀ ọba wa sọ̀rọ̀ àbá wa. Ámúmi ẹ̀yà pẹ̀lú àwọn olólùfẹ́ wa. Ẹja alábò sí òmọ́sẹ̀lẹ̀ wà lórí. Ẹja alábò sí àkókò sẹ́ńdà ní òkúté. Ọmọ alábò sí ẹjẹ́ àjọ wí ọlọ́run ti ọ̀rọ̀ àwọn àṣọ àbáwá amúlùmí ẹ̀yà pẹ̀lú àwọn olólùfẹ́ wa ẹjẹ́ alábò sí òmẹ́sẹ̀lẹ̀ pẹ̀lú ẹjẹ́ alábò sí pásítọ̀ sẹ́ńdà ní òfìsẹ́ àwọn alábò sí ọmọsùn ẹ̀wì náà kan sí ọlọ́run tàwa táwa sọ àfáwá amúlùmí ẹ̀yà pẹ̀lú àwọn olólùfẹ́ wa ẹ̀jẹ̀ alábòsí olóṣèlú pẹ̀lú yóò ẹ̀jẹ̀ alábòsí láti sẹ́ńdà ní òfìsè káwọn alábòsí ìdàmẹ́sùn kúrò lékè àrùkúnlá.